Kí gbogbo ojú àti etí tó ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lórí akọni àrọ́bá tòní ni à ń pè ní idẹ kò ṣe rọ àké. Idẹ kò ṣe rọ àké, ta là ń pè ní idẹ kò ṣe rọ àké nílẹ̀ Yorùbá. Idẹ kò ṣe rọ àké ó là ń pè ní Ọ̀kànbí tó jẹ́ ọmọ Odùduwà. Gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ tá a sì lè tọ́ka sí ní ibikíbi. Idẹ kò ṣe rọ àké tí í ṣe Ọ̀kànbí, òun ló bí ọmọ méje. Ọmọ méje yìí Olówu ni àgbà gbogbo wọn, tí í ṣe obìnrin ọmọ Asunkúngbadé. Lẹ́yìn ẹ̀ la ní Onísàbẹ́, Onípópó, Ọ̀ràngún, ọba Benin àti Alákétu. Ẹni tó jẹ́ àbíkẹ́yìn Ọ̀kànbí là ń pè ní Ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ yìí là ń pè ní Ọ̀rànyàn. Ọ̀rànyàn yìí òun ló jẹ́ alágbára akẹ́yìndégbẹ̀gbọ́n nínú àwọn méjèèje tí Ọ̀kànbí bí. Ìtàn tó fìdí ẹ̀ múlẹ̀ pé Odùduwà òun ni bàbá gbogbo wọn tá ń pè ní ẹni tó jẹ́ bàbá Yorùbá. Odùduwà sì tún bí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀ káàkiri ayé. Ṣùgbọ́n Ọ̀rànyàn yìí òun ni gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù gbọ́lá fún, tí wọ́n sì gbà fún gẹ́gẹ́ bí ọba ní Ilé Ifẹ̀ lẹ́yìn ìgbà t'Ọ̀kànbí kú tán. Ọ̀rànyàn yìí òun ló jẹ́ jagunjagun tí máa jagun káàkiri ayé, tí máa wá àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ayé. Ilé Ifẹ̀ ló ti jọba, Ilé Ifẹ̀ ló ti dádé gẹ́gẹ́ bí the Lord of the Royal Palace, ẹni tó láàfin níjà láàfin. Ṣùgbọ́n nígbà tí Ọ̀rànyàn yìí tó lọ sí ìlú kan ní Benin lọ́hùn-ún, nígbà tí wọ́n ní fàǹfà láàrin ara wọn, òun ló lọ Benin tó lọ bá wọn yanjú fàǹfà yìí. Wọ́n sì fún ní obìnrin bẹ́ẹ̀. Obìnrin tí a fún ló bí Ewẹ́ka. Ìran Ọ̀rànyàn ìní ìjọba ní Benin ní ìsìn títí dòní. Lẹ́yìn eléyìí ló lọ sí ilẹ̀ Tápà nígbà tó lóun fẹ́ lọ gba ẹ̀san àwọn tó fi ogun jà bàbá òun. Nígbà tí ó kú òǹlé, àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń bi léèrè wípé ta ni ó máa délé. Ó dẹ̀ ń sọ fún wọn pé ọmọ Olùwọ̀ wà nílé. Wọ́n wá ní ta ni jẹ́ ọmọ Olùwọ̀. Ó ní ọmọ Olùwọ̀ ni ẹni tí wọ́n fẹ́ fi ìyá ẹ̀ bọ òrìṣà Ọbàtálá. Ṣùgbọ́n nígbà tó dédi òòṣà, wọ́n rí pé ó fẹ́ra kù. Ó bá bí ọmọ tó bí yẹn ọkùnrin ni. Òun ni wọ́n ń pè ní ọmọ Olùwọ̀. Ọmọ Olùwọ̀ yìí sì ni ó jẹ́ nìkan tí ó yááyì, tó jẹ́ olóòótọ́. Ó ní ó mọ gbogbo nǹkan tí òòṣà bàbá ó máa jẹ, èyí tí ó jẹ epo, èyí tí ó jata, èyí tí ó jẹ iyọ̀. Wọ́n ní káwọn yòókù kí wọ́n fọkàn balẹ̀. Lálàáfíà wọ́n bá lọ. Nígbà ń lọ, ọmọ Olùwọ̀ yìí òun náà ni wọ́n ṣàṣojú Ọ̀rànyàn, tí ń gbà sákọ́lẹ̀, tí ń gba gbogbo nǹkan tí ọba máa ń gbà. Ọmọ Olùwọ̀ yìí náà ni wọ́n wá sọ di Ọ̀wọ̀ Ọ̀ọ̀ni. Torí ní 1881 nígbà tí Dérìn Ọlọ́gbẹ́ ńlá tí wọ́n yàn gẹ́gẹ́ bí Ọ̀ọ̀ni, gẹ́gẹ́ bí olórí Ilé Ifẹ̀ ńgbà náà, Ọ̀wọ̀ Ọ̀ọ̀ni ni wọ́n pè é. Ní August 1881, Ọ̀wọ̀ Ọ̀ọ̀ni nìkan fìdí ẹ̀ múlẹ̀ pé Dérìn Ọlọ́gbẹ́ là ń jẹ́. Ọ̀wọ̀ Ọ̀ọ̀ni ni wọ́n wá sọ di Ọ̀ọ̀ni nígbà tí bàbá wa Kábíyèsí Sir Adésọjí Adérẹ̀mí tí ó jẹ́ ní 1830, tí ó jẹ́ ní 1930 ní Sir Adésọjí Adérẹ̀mí ló gorí àlééfà gẹ́gẹ́ bí Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Ọ̀ọ̀ni náà wọ́n wá ń pè ní Àdìmúọlà. Àdìmúlà ilẹ̀ ni tó di ilé mú, tó jẹ́ olórí, tó jẹ́ ọba. Torí ìtàn tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ní 1980 nígbà tí Ọọ̀ni
bàbá wa Olúbùṣe ẹ̀rí ogun tí wọ́n ṣe coronation wọn ní December 6, 1980. Ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé Ògbógbódìrìn tí í ṣe Ọọ̀ni ó sá kúrò lórí ìtẹ́ nígbà tí Ọ̀rànyàn ti ojú ogun bọ̀, nítorí wípé kò fẹ́ kí Ọ̀rànyàn kó bá ń bẹ̀. Ó wá sá lọ sí ìlú ìyá ẹ̀ tí a ń pè ní Ẹ̀fọ̀n Àlàyé. Kókó tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ẹnìkan ṣoṣo náà ní jẹ́ ọmọ Olùwọ̀, Ọ̀wọ̀ọ̀ni, Ọọ̀ni àtàdìmúlà. Ìran wọn ní jẹ ọba nílé Ifẹ̀ lónìí. Ilé Ifẹ̀ àti Ọ̀yọ́ látijọ́ aláyé ti jáyé wọn ò jà rí, ẹnìkan ò gbọ́jà wọn rí, torí pé wọ́n dára wọn mọ̀. Àwọn bàbá wa wọ́n ní ọmọ ní sìnkú ìrókò nú oko. Mo fẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire kú gbogbo wọn kí wọ́n gbàdájú wípé kò sí àǹfààní kan tá a lè rí nípa pé ká máa wádìí tí ò sọnù wípé ta ló lórí, ta ni òṣò lórí láàrin Aláàfin àti Ọọ̀ni. Àlàáfíà bí ilẹ̀ Yorùbá ó sì ní lọ síwájú ìní ẹ̀jẹ̀ á máa sán, nítorí wípé Ọọ̀ni àtàláàfin wọn ò gbọdọ̀ jà. Àwọn méjèèjì ló dilẹ̀ Yorùbá mú. Spiritual leader ní Ọ̀wọ̀ọ̀ni ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Political leader ní Ọ̀rànyàn tí ṣàláàfin àkọ́kọ́, nítorí wípé ẹni tó lẹ́rú ló lẹ́rù. Ilé Ifẹ̀ wọ́n ti fi Ọ̀rànyàn jọba gẹ́gẹ́ bí the Lord of the Royal Palace. Èmi kọ́ ni mo sọ, ìtàn ló fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. The same Ilé Ifẹ̀ náà sì ni ọmọ Olùwọ̀ ti di Ọ̀wọ̀ọ̀ni tó di Ọọ̀ni tí ń jẹ́ Àdìmúlà. Ilé Ifẹ̀ kan náà ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, Ilé Ifẹ̀ àtọ̀yọ́ wọn ò jà rí until 1953 tí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó yọ Aláàfin Adéníran. Ìgbà táwọn olóṣèlú ti dá wàhálà sílẹ̀, ilẹ̀ Yorùbá ti ní àlàáfíà máa lórí ètò lọ́balọ́ba. Fún ìdí èyí, gbogbo ẹ̀yin olóṣèlú mo rọ̀ yín, báyìí ilẹ̀ Yorùbá ó ṣe lálàáfíà bá sì nítumọ̀ ìní ẹ̀jẹ̀ á máa wá. Ẹnìkan dé abọ́ lọ́wọ́, ẹnìkan dé adìde fún, ìyẹn kọ́ ni kókó. Ó ṣeé ṣe káwọn àwọn olóṣèlú àwọn igan kí wọ́n máa tàn débẹ̀, tàbí kí wọ́n máa lo divide and rule láàrin Aláàfin àti Ọọ̀ni. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, dákun. Ẹni tó lẹ́rù ló lẹ́rú. Ọmọ àdẹ̀ ní sìnkú ìrókò nú oko. Aláàfin àti Ọọ̀ni wọ́n dára wọn mọ̀, wọ́n mọ bí tí wọ́n ti máa ń pàdé. Olúkálùkù ò sí kọjá yìí ẹ̀ síra wọn. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ẹgbẹ́ ìsọ̀ yìí, ìdákun ìní ẹ ní sùúrù fúnra yín. Ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́, ẹ má jẹ́ ilẹ̀ Yorùbá ó dàrú. Ilẹ̀ Yorùbá pẹ̀lú àṣẹ Ọlọ́run, ilẹ̀ Yorùbá ò sì ní bàjẹ́, ilé ẹnìkankan ò ní bàjẹ́, ọ̀nà wọn ò ní bàjẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú lẹ́ẹ̀kan, ẹni tó lẹ́rù ló lẹ́rú. Ilẹ̀ Yorùbá àwa la nira wa. Yorùbá ló làṣà, Yorùbá ló lọ̀rọ̀, Yorùbá ló ní ìṣe ní gbogbo ọ̀nà kọ́nà. Tá a bá dira wa lóṣùṣù ọwọ̀, kò sí ìrànwọ́ ní Nàìjíríà tí ò ní máa bẹ̀rù wa. Àwa sì ní aláàfẹ́ gbòmìnira. Ìgbẹ́ bá ń kúrú tẹ̀ ń ga lórí ta làgbàtà ní àbúrò láàrin igbá láàrin Ọọ̀ni àti Aláàfin. Ọ̀nà wo la fẹ́ gbà ní independence tá a fẹ́ gbà? Fún ìdí èyí, mo rọ gbogbo ẹ̀yin olóṣèlú, ẹ lọ sí mẹ̀dọ̀. Owó tẹ́ ẹ bá ní ẹ̀ ní kó lọ́rùn. Gbogbo wa là á sì dìtàn. Ìtàn tó lọ́wọ́ kó bá dà lónìí ni ó di nǹkan tí gbogbo ayé yóò máa sọ tó bá dọ̀la. Àlálẹ́kùá àwọn olóṣèlú àkọ́kọ́ tí wọ́n dá wàhálà ẹlẹ́ẹ̀lẹ́ wọ́n ti lọ. Kí ni wọ́n mú lọ? Kí la rí ń bẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba ní ìsìn, ẹ ṣe bó ti tó àti bó ti yẹ. Ọ̀nà tí ilẹ̀ Yorùbá tí ó fi lọ síwájú ní ẹjẹ́ ó múmú lọ́nà gbogbo wa. Fún kinní kan tàbí méjì, ẹ pè mí lórí line yìí 080 67 18 31 75 080 67 18 31 75. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ire o.